egbògi ò ní dose irọ́ náà ń pa fún ẹ o kì í ṣejọ́ tá a bá fẹ́ jagun ẹ̀mí la ní ìdí àti lọ́rọ̀ tá a bọ̀ ọ́n kì í ṣejọ́ tá a bá fẹ́ bá obìnrin ní àjọṣepọ̀ ló dára jù kéèyàn máa màgbo ẹ mọ̀ pé gbogbo wa la mọ̀ pé dandan ni kú ṣùgbọ́n kò yẹ kí á wá torí pé a ti mọ̀ pé dandan ni kú kákàn kú ṣá a ní láti die wisely ìdẹ̀ra náà tẹ̀dẹ̀ rí yẹn ọmọ àlè ní ìdẹ̀ra ìwọ tí wọ́n brought up pẹ̀lú ewé àtegbò tó yẹ pé bọ́n ṣe bí ẹ inú ewé àtegbò náà ti bí ẹ àgbo náà fi wù ẹ́ dàgbà ó wá fẹ́ lajú torí pé Ọlọ́run ti ṣe ó nọ́mà kéèyàn wà òkè kò dáa kéèyàn má lówó lọ́wọ́ téèyàn bá lówó èèyàn ò gbọ́dọ̀ jẹ́ kí làákàyè òun kú èèyàn gbọ́dọ̀ mọ̀ pé ó yẹ kí òun máa lo egbògi a máa ń sọ pé kéèyàn mọ̀wé kó tó ṣoògùn sọ̀yè ìdí tá a fi máa ń sọ pé mọ̀wé kó tó ṣoògùn sọ̀yè ni pé téèyàn bá ti mọ ohun tó fẹ́ fún yàn lò ìyẹn ni pé ó mọ̀wé lẹ́yìn tó bá fún ẹnìyẹn ní nǹkan gidi lò ló ṣe máa sọ pé Ọlọ́run jẹ́ ó ba lára mu bẹ́ẹ̀ o mọ nǹkan tó fẹ́ fún yàn lò ó kàn lọ kó kinní kan jóná Ọlọ́run jẹ́ ó ba lára mu Ọlọ́run ń tẹ̀lé lóde. kí ni à ń pè ní jẹ̀dí nǹkan tí à ń jẹ nǹkan tí à ń mu ló máa ń fa jẹ̀dí gbogbo èèyàn ló ní even òyìnbó ní ọkùnrin ní obìnrin ní ọmọdé ní àgbà ní ṣé mọ̀ pé bá a ṣe ń jẹ oúnjẹ gbogbo oúnjẹ tó ń ṣara wa lóore yẹn ó níbi tó ń lọ nínú àgọ́ ara ó wá ní èyí tó jẹ́ pé wasting tí kò yẹ kó bára rẹ̀ tó dẹ̀ ń ríbi jókòó sí nínú ara ṣùgbọ́n bó ṣe ń jókòó sínú ara kò ríbi jáde àwọn nǹkan bẹ́ẹ̀ ló máa ń gbára pọ̀ ló máa ń di jẹ̀dí ó fi jẹ́ pé tí jẹ̀dí bá ń ṣe èèyàn oríṣiríṣi àrùn ló lè jẹ jáde lára ẹ̀ gbogbo oúnjẹ tá a dẹ̀ ń jẹ ló ní í ṣe pẹ̀lú ṣúgà àwọn nǹkan tó lè fa jẹ̀dí oúnjẹ tá à ń jẹ àwọn nǹkan tá à ń mu èèyàn ò lè máa mu bíẹ̀ kó má ní jẹ̀dí èèyàn ò lè máa mu mineral lámujù kó má padà ní jẹ̀dí àwọn nǹkan tó máa ń fa jẹ̀dí nìyẹn lára jẹ̀dí ni tẹ̀dí ti wá torí tẹ̀dí yẹn ó yàtọ̀ sí jẹ̀dí o jẹ̀dí ìyẹn máa ń kọ́kọ́ ṣe gbogbo èèyàn generally tó bá ti ṣe é ó lè máa face pé ẹ̀yìn ń dùn ẹ̀ ó lè máa fẹ́ pé ẹsẹ̀ ń ro ẹ́ jẹ̀dí máa ń ṣiṣẹ́ débẹ̀ jẹ̀dí máa ń ṣe bíi pé kínú má ṣẹ̀tù jẹ̀dí máa ń jẹ́ kínú kún tẹ́ni yẹn máa rò pé òun ò lè fi bẹ́ẹ̀ jẹun dáadáa kóun ò ní appetite tí jẹ̀dí yẹn bá ti pọ̀ jù tí ò tètè rí àgbo egbògi tó máa lò sí dáadáa ó lè padà di tẹ̀dí tó bá di tẹ̀dí á di kí ìdí máa ró ó lè yọ pile ìgbẹ́ lè gbọ́n tó kó gbọ́n gan kó wo pé àwọn fẹ́ toilet kó wá dé toilet yẹn kó jẹ́ pé kékèké ló máa wá bíi tẹran àtobìnrin àtọkùnrin ló nẹ̀tọ́ sí láti máa tọ́jú ara ẹ̀ fún jẹ̀dí jẹ̀dí fúnra ara ẹ̀ gan tó bá pọ̀ jù lára ó lè jẹ́ kí obìnrin fúnra rẹ̀ ó lè dènà àti sọ pé òun ò róyún ní torí tí jẹ̀dí bá pọ̀ lára obìnrin ó lè mú kí fibroid rẹ̀ kó máa develop ṣé mo pé ọ̀rọ̀ ìju ní ìsìn gbogbo obìnrin ló ní fibroid èèyàn bá ní kò lè bímọ ṣùgbọ́n táwọn jẹ̀dí bá tún kún nínú àgọ́ ara á jẹ́ kí ìju yẹn kó máa develop sí kò sí bá a ṣe fẹ́ ṣe a máa jẹun kò sí bá a ṣe fẹ́ ṣe a máa mú nǹkan ṣùgbọ́n ọ̀nà tá a lè lò ni pé ká ní alágbo tí a rí i pé ó mọ̀ nípa nǹkan tí ó ń ṣe tí kì í ṣe pé a kàn ń dá lágbo yà ń títì a kàn ń pè yàn kan ń tàgbo bí ẹni tó ń fi ẹ̀mí ṣe tẹ́tẹ́ nìyẹn o ẹ mọ̀ pé gbogbo wa la mọ̀ pé dandan ni kú ṣùgbọ́n kò yẹ kí á wá torí pé a ti mọ̀ pé dandan ni kú kákàn kú ṣá a ní láti die wisely a gbọ́dọ̀ kú bí ọlọ́gbọ́n tó bá rí i pé ó dàbí ẹni pé ti máa ń jẹ ṣúgà jù irú ẹni bẹ́ẹ̀ láti reduce láti dọ́gbọ́n sí ọ̀rọ̀ ṣúgà yẹn díẹ̀ kí àpọ̀jù jẹ̀dí yẹn máa mú ní gbogbo ìgbà ṣùgbọ́n èyí tó dáa jù ni pé ó dáa kéèyàn lágbo lọ́wọ́ kó máa mú ó dáa kéèyàn lálágbo tó fojú jọ tó máa lò bàtáyé lajú sí i ni àwọn bàbá wa gangan àgbo egbògi náà fi tọ́ wa gbogbo kíní yẹn làwọn àwa tá jẹ́ ọ̀dọ́ ìsìn yìí ò ní torí nígbà tá a wà ní kékeré oníjọ́ tá máa làgbo ojú iná oníjọ́ tá máa gbolẹ̀ tútù oníjọ́ tí wọ́n máa ń fún wa lóògùn èfùlò nígbà tá a wà ní kékeré pẹ̀gbà tá ti wá dàgbà díẹ̀ a ti wá ríra wa bíi pé àwọn tó korò ọ̀tá ni lẹ́nu wa míwàá òun lọ rẹ́ àwọ̀ ìdẹ̀ra náà tẹ̀dẹ̀ rí yẹn Ọlọ́run á faradẹ gbogbo wa ọmọ àlè nìdẹ̀ra tára bá ti dẹ̀yàn téèyàn ti bẹ̀rẹ̀ sí ní rí ṣéńjì ó ṣeé ṣe kéèyàn kọ́ gbìyàn láti bíi pákó kẹ́niyẹn máa wá fẹ́ máa form láti máa ṣe bíi bọ̀tà àwọn nǹkan báyẹn máa ń ṣe àgbákò fúnú àgọ́ ara ìwọ tí wọ́n brought up pẹ̀lú ewé àtegbò tí wọ́n pé bọ́n ṣe bí ẹ inú ewé àtegbò náà ti bí ẹ àgbo náà fi wù ẹ́ dàgbà
ó wá fẹ́ lajú torí pé Ọlọ́run ti ṣe ó nọ́mà kéèyàn wà òkè kò dáa kéèyàn má lówó lọ́wọ́ bẹ́ẹ̀ téèyàn bá lówó èèyàn ò gbọ́dọ̀ jẹ́ kí làákàyè òun kú èèyàn gbọ́dọ̀ mọ̀ pé ó yẹ kí òun máa lo egbògi tá a bá jẹ oúnjẹ tó dáa tán sára a láti mọ̀ pé èyí tó máa ara láǹfààní ó máa lọ síbi tí ó yẹ kó wà èyí tó máa jẹ́ wasting tó yẹ kó jáde lára tó bá ti compile ìjọ tó ti pọ̀ jù tí ò jáde bọ̀rọ̀ ẹni yẹn máa bẹ̀rẹ̀ sí ní face àwọn àrùn kéékèèké kan ó ṣeé ṣe kó má lè pè ní orúkọ fúnra rẹ̀ kò dẹ̀ sí bó ṣe máa ṣe tó bá dé hospital wọn á rí orúkọ kan pè fún ẹ. Àgbo làwa ń tà o ewé àtegbò là ń lò tá a fi ń tún nǹkan ṣe tá a jẹ́ Mr Solution síbẹ̀. orúkọ mi ni Dr Abdulrasaq Ọlọ́run ò jọ yín Adédìméjì Ostandako Bigi Aba Solution jẹ̀dí bígì Ostandako tó bá sọ pé wọ́n ṣe jẹ̀dí lólómi ẹni yẹn ó ṣeé ṣe kí ẹ̀ tiẹ̀ má mutí tàbí kójú òun fúnra rẹ̀ ò láìkí ọtí tá a bá ṣe ìtàkùn tó dára dáadáa bá a ṣe máa ń ṣe yẹn kò sí ohun téèyàn ò lè fi kì í ó lè fomi kì í nǹkan tó kàn wá nù jẹ̀dí olómi ni pé ó máa tètè ṣá ó máa tètè rẹ̀ ju jẹ̀dí ọlọ́tí lọ and secondly ṣé mọ̀ pé omi kò ń tètè jẹ́ kí nǹkan tọrọ dáadáa bíi pé kí ọtí pè jáde wá àǹfààní tó wà ní omi àtọtí nìyẹn ń ṣe pé torí pé a fẹ́ fún yàn légbògi náà kẹ́ni yẹn wá lọ sọ̀rọ̀ ẹ̀dọ́ ọlọ́tí torí ẹni àgbo tá a bá ṣe náà a máa ń sọ fún wọn pé ẹ try kẹ́ jẹ́ kí ó rẹ kó ferment fún 4-5 days ìtàkùn tó rẹ tó fọtí sí tó máa tójọ́ karùn-ún tó máa débẹ̀ ó gbọ́dọ̀ pàṣẹ ìfọtí mọ́ egbògi bá dáa torí egbògi yẹn á ti pa gbogbo agbára ọtí yẹn ṣùgbọ́n ní mélòó ló máa ń ṣàgbo bẹ́ẹ̀ àwọn èèyàn wa wọ́n rẹ́dì láti rọtí sínú àgbo lójú wọn báyìí kọ́ dẹ̀ máa ṣèkè báyìí bàdá sóra jù báwo ni ká ṣe tà tó bá fẹ́ mutí straight tó bá fẹ́ màgbo o ní láti rẹ àgbo kágbo rẹ fún 4-5 days kó ferment tó bá padà débẹ̀ ìyẹn túmọ̀ sí pé àgbo ló ń mu ó yàtọ̀ sí pé kó dọtí sínú àgbo lẹ́nìí báwọn àgbo la ṣe lẹ́yìn kọ́ wá dọtí sí lẹ́nìí ẹ máa ṣèkè lẹ́nìí náà kẹ́dẹ̀ expect pé ẹ fẹ́ mu àgbo yẹn lẹ́nìí ó fẹ́ ṣiṣẹ́ dáadáa òun cash fund nìyẹn ó fẹ́ yó ni tó bá yẹ pé ó fẹ́ mu àgbo wàá rẹ àgbo ni wọ́n máa ń rẹ ni tàbí kán sè é àwọn àgbo kan wà tó jẹ́ olómi tó yẹ pé sísè ni àǹfààní táwọn yẹn ni tó bá ti lè ṣe wàhálà àti lè máa gbélé náà wọ́n máa ń ṣiṣẹ́ gan bóyá ń gbóná yẹn tó lè mú ó máa ṣiṣẹ́ dáadáa gan gbígbélé náà páwọn èèyàn ń sá fún àti máa gbé nǹkan lé náà pé àtúnwá máa lọ ra gas àtúnwá máa lọ ṣe kinní kan òun ló fà á tó fi jẹ́ pé a fi máa ń sọ fáwọn èèyàn pé kan lo ọtí láyé yẹn ẹni tí ò bá mutí lè lo ògùrọ̀ ẹni tí ò bá mú ògùrọ̀ lò ó lè lo àìmọye oríṣiríṣi nǹkan àwọn tí ń soda àìmọye nǹkan téèyàn lè fi rẹ egbògi tó bá ti fi lára balẹ̀ tó bá rẹ o gbọ́dọ̀ rí ìyanu Ọlọ́run nínú ẹ̀ a máa ń sọ pé kéèyàn mọ̀wé kó tó ṣoògùn sọ̀yè ìdí tá a fi máa ń sọ pé mọ̀wé kó tó ṣoògùn sọ̀yè ni pé téèyàn bá ti mọ ohun tó fẹ́ fún yàn lò ìyẹn ni pé ó mọ̀wé lẹ́yìn tó bá fún ẹni yẹn ní nǹkan gidi lò ló ṣe máa sọ pé Ọlọ́run jẹ́ ó ba lára mu bẹ́ẹ̀ o mọ nǹkan tó fẹ́ fún yàn lò ó kàn lọ kó kinní kan jóná Ọlọ́run jẹ́ ó ba lára mu Ọlọ́run ń tẹ̀lé lódò o ní láti mọ ohun tó fẹ́ fún yàn lò pé tí bá fún ẹ ní àwùn tí bá fún ẹ ní àgbẹ̀sì tí bá fún ẹ ní àrídán tí bá fún ẹ ní tapàrà tí bá fún ẹ ní gbọ̀nyìngbọ̀nyìn tí bá fún ẹ láwọn nǹkan báyìí tí bá ṣe báyìí ó máa jẹ́ kí o gain nǹkan báyìí ṣùgbọ́n kí mo ti mọ̀ gẹ́gẹ́ bíi pé inú ẹ̀ lára sí la dàgbà sí àpàdé àlùdé ewé àtegbò yẹn gangan òun náà fi bá wa táwa ara sí. àwọn tí ó jẹ́ tán bá fẹ́ ní ìbálòpọ̀ láti wà pẹ̀lú ọkùnrin àbí ọkùnrin láti wà pẹ̀lú obìnrin tó jẹ́ ìgbà yẹn náà máa ń rántí pé ó yẹ káwọn màgbo kì í ṣejọ́ tá a bá fẹ́ jagun ẹ̀mí la ní ìdá àti lọ́rọ̀ tá a bọ̀ ń kì í ṣejọ́ tá a bá fẹ́ bá obìnrin ní àjọṣepọ̀ ló dára jù kéèyàn máa màgbo on normal day tó bá ti fit tára ẹ free tó màgbo tó ti níwòsàn dáadáa lára kò sígbà tó kan àkèré ẹ tí wọn ò ní kan omi níbẹ̀ kò sígbà tó máa kan ẹ wọ́n máa kan akọni níbẹ̀ ni ṣé mọ̀ pé kinní yìí náà ẹni tí ó fẹ́ lọ wà pẹ̀lú obìnrin kì í ṣe gbogbo èèyàn ń fa appointment sí o tó bá òun ló fà tó fi jẹ́ pé tó bá yẹ pé ìgbà tó fẹ́ ní àjọṣepọ̀ ló máa ń màgbo kì í ṣe pé àní o àní tó dáa aláwọn AK-47 aláwọn àgbo tó dáa tó jẹ́ pé ìdákọ́lẹ̀ tára ẹ̀ dá téèyàn máa fi ń ṣerú nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n kò ó dá kéèyàn ti tọ́jú ara ẹ̀ lẹ̀ before that before ọjọ́ téèyàn fẹ́ meet obìnrin irú ara ẹni bẹ́ẹ̀ ó máa pé ó máa ṣiṣẹ́ dáadáa òun kàn máa béèrè lọ́wọ́ ara ẹ̀ pé ẹjọ́ ṣé mi ni mò ń ṣiṣẹ́ yìí ìyẹn ni ìyàtọ̀ tó wà nínú ọjọ́ tí mo ní march mo fẹ́ sáré màgbo ó dá kéèyàn ti máa lo jẹ̀dí ó lọ́jọ́ ta máa ń deworm even àwọn olóyìnbó wọ́n gbé wá nígbà kan láti jọ pé wàá lo nǹkan láti fi deworm tẹ́ máa fi yaràn
ṣáwọn pé inú wa bá ṣe wà yìí àrùn máa ń kú síbẹ̀ tó jẹ́ pé wọ́n máa wà bẹ́ẹ̀ tí wọ́n ò ní kúrò. Dìwọ́ọ̀mù yẹn wà ní inú ìbílẹ̀ àgbo yìí, irú àwọn àgbòmù yẹn tó yẹ pé ó máa ṣiṣẹ́ fún washing and sex, anágbo ẹ̀ náà tó yẹ pé tó bá lò wà tọ́lẹ̀tì dáadáa, kò dìgbà tí ó bá ń sáré kiri tó ń yàgbẹ́ tó ń sáré kiri kó tó sọ pé oníwòsàn ọ̀pọ̀ ẹ̀bẹ̀ kò wà tọ́lẹ̀tì ara fẹ́ ṣé nígbà ṣe ń tọ́lẹ̀tì wàá rí i pé gbogbo àjẹkù aràn tó wà nísàlẹ̀ ẹpọ̀n ẹ̀ àgbòmù yẹn á ti kó, tó bá ti kó dànù látòrí tọ́lẹ̀tì ẹ̀ wàá máa feel ejaculation ẹ̀ wàá máa feel ẹ̀ pé ọmọkùnrin ń dé o. Meanwhile ọmọkùnrin yẹn gangan òun làwọn òbí fi dunnú páwọn bọ́mọkùnrin gbà tó kọ́kọ́ bí wa. Ṣé mọ̀ pé kò sí tó bá bímọ ọkùnrin wọ́n bá kí ẹ kú ewu ọmọ ohun tí ìyá ẹ̀ máa kọ́kọ́ máa ṣọ́ nìyẹn pé alpha ṣó ń ta pọ́npọ́n, tó bá ta pọ́npọ́n nínú ìyá ẹ̀ máa dùn pé Ọlọ́run ṣe mo rọ́kùnrin bí o. Gbogbo kíní yẹn ló ní ètò bá ṣe sọ pé ọ̀làjú dé tó yìí náà àwọn èèyàn wọ́n die wisely, wọ́n ti ní ọgbọ́n ti sọ sórí wọn, wọ́n ti mọ̀ pé ewé àtegbò ló yẹ kí wọ́n máa lò. Fún àǹfààní ẹni tó bá tún ṣì ń rò pé egbògi ò ní dose, tó bá ti mú kíní kan kò ní dose, irọ́ náà ń pa fún ẹ o. Torí ẹ̀ ló fà á tí mo fi sọ pé kò possible kẹ́yìn kan jókòó kẹ́lẹ́ fẹ́ ta jẹ̀dí kẹ́ máa ta áfù kẹ́ máa rọ́ kẹ́ máa ta àgbò kẹ́lẹ́ ń rọ́ fọ́ọ̀n ni encash fọ́ọ̀n ni yóò ń ṣe pé mú jẹ̀dí. O gbọ́dọ̀ ní dose, o gbọ́dọ̀ ní measurement tó máa fi mú nǹkan. Torí pé lọ́pọ̀lọpọ̀ gbà bí èèyàn ṣe ṣàlàyé fún ẹ pé jẹ̀dí ń ṣeun, o lè fi bẹ́ẹ̀ sọ pé léni kí jẹ̀dí yẹn dẹ̀ lọ. Bẹ́ẹ̀ kan náà ṣe ń ṣe. Èyí tó gba pé wàá kọ́kọ́ lò kan, ìyẹn á ṣe báyìí, wàá tún wá bẹ̀rẹ̀ sí ní lo eléyìí. Bọ́n ṣe ń tọ́jú ìwòsàn nìyẹn. Látara ìwòsàn jẹ̀dí oríṣiríṣi nǹkan tó so mọ́ ó pọ̀ gan ni o. Ẹlòmíì jẹ̀dí ló ń ṣe tán fi ń sọ pé ó ní malaria, ara ń ro, ìní kan ń ṣe jẹ̀dí ni. Jẹ̀dí irinṣẹ́ tó dẹ̀ kò dání, ó dàbí ká máa sọ̀rọ̀ nípa ibà tí ò jà àwọn èèyàn lójú tán wò pé ibà typhoid yẹn nǹkan ńlá ni o. Sójà tí ibà lásán ní ó lé ní 1000 sójà. Orúkọ mi ni Dr. Abdulrasaq Ọlọ́run Òjọyìn Adédìméjì, ó Standarco Bigi Herbal Solution, jẹ̀dí Bigi ó Standarco. Abẹ́òkúta làwa wà ní Ìpòrò Aké, kíkẹ́sọ pẹ́ ńlọ́dọ̀ Bigi ní Ìjẹ̀màgbàdú Ìpòrò Aké side. Ọlọ́run lọ ga o, ẹ̀rọ àwọn èèyàn tó máa put in right. Èèyàn lè bá Aké wọlé, èèyàn lè bá Ìjẹ̀màgbàdú wọlé, èèyàn lè bá Ìpòrò Aké Mókèjìgbò wọlé sọ́dọ̀ wa níbí. Kò dẹ̀ sígbà tí ẹ débí ní agbára Ọlọ́run ẹ máa bá wa dáadáa. Àti outside country àti ilẹ̀ yìí àtòkè òkun kò síbi tí ọwọ́ ìjà irin òde, kò síbi tí Ọlọ́run ò jẹ́ kí production wa àgbo wa yẹn kó máa dé. Ọlọ́run ni o. Phone number mi ni 08032551503 lẹ́ẹ̀kan sí. Phone number mi ni 08032551503. Jẹ̀dí Bigi ó stand out. Ọlọ́run. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.